ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Àtúnkù wa kó àbọ̀ padà sí inú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a ti ń bá bọ̀ láti ẹ̀yìn wá. A ó tún máa bá Ọlọ́run pàdé lónìí ní gbígbọ́ ohùn rẹ̀. Orí ọ̀rọ̀ tá ó sì máa gbé yẹ̀wò lónìí òun ni mo pè ní ẹ̀bẹ̀ ẹlẹ́ṣẹ̀ tí ó ronúpìwàdà. Ẹ̀bẹ̀ ẹlẹ́ṣẹ̀ tí ó ronúpìwàdà. A máa kà láti inú ìwé orin Dáfídì orí 51 láti ẹsẹ̀ ìkẹsàn-án di ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Orúkọ mi ni arábìnrin Olúwatóyìn Omídìran láti inú ìjọ Emmanuel èyí tí ó kalẹ̀ sí ojú ọ̀nà Àpáta ni iṣẹ́ ìránṣẹ́ yìí ti ń jáde láti abẹ́ ilé-iṣẹ́ ìránṣẹ́ Seed of Life Television. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa fi ògo fún orúkọ yín fún àǹfààní mìíràn tí a ní láti kà àti láti kọ́ ẹ̀kọ́ ní abẹ́ yín. Olúwa gbàdúrà fún ọkàn yìí tí ó yè kooro láti gba ọ̀rọ̀ yín sí kí ọ̀rọ̀ yín kó bá lè yé wa lórúkọ Jésù. Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa. Ògo ni fún orúkọ rẹ̀ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú wípé orí ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò òun náà ni mo pè ní ẹ̀bẹ̀ ẹlẹ́ṣẹ̀ tí ó ronúpìwàdà. À ń kà láti inú ìwé orin Dáfídì orí 51 láti ẹsẹ̀ ìkẹsàn-án di ẹsẹ̀ ìkẹẹ̀dógún tí ó kà báyìí wípé mójú kúrò lára ẹ̀ṣẹ̀ mi kí o sì pa gbogbo àìdá mi rẹ́. Dá ọkàn mímọ́ sí inú mi Ọlọ́run kí o sì fi ẹ̀mí ọ̀tun àti ẹ̀mí ìṣòótọ́ sí mi lọ́kàn. Má ta mí nù kúrò lọ́dọ̀ rẹ, má sì gba ẹ̀mí mímọ́ rẹ kúrò ní ọwọ́ mi. Dá ayọ̀ ìgbàlà rẹ padà fún mi kí o sì fi ẹ̀mí àti ṣe ìfẹ́ rẹ gbé mi ró. Ẹsẹ̀ ìkẹtàlá. Nígbà náà ni ó máa kọ́ àwọn ẹlẹ́ṣẹ̀ ní ọ̀nà rẹ, àwọn ẹlẹ́ṣẹ̀ yóò sì máa yí padà sí ọ. Gbà mí lọ́wọ́ ẹ̀bi ìpànìyàn Ọlọ́run, ìwọ Ọlọ́run olùgbàlà mi. N ó sì máa fi orin kéde iṣẹ́ rere rẹ. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún èyí tí a ti ń dánu dúró. Olúwa là mí ní ohùn, n ó sì máa ròyìn iṣẹ́ ńlá rẹ. Ẹsẹ̀ tí à ń tẹnu mọ́ ló wà ní ẹsẹ̀ ìkẹrìnlá tí ó kà báyìí wípé gbà mí lọ́wọ́ ẹ̀bi ìpànìyàn Ọlọ́run, ìwọ Ọlọ́run olùgbàlà mi. N ó sì máa fi orin kéde iṣẹ́ rere rẹ. Orí ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú náà ni ẹ̀bẹ̀ ẹlẹ́ṣẹ̀ tí ó ronúpìwàdà. Ní ibi tí a kà yìí a rí wípé arákùnrin Dáfídì òun ló kọ àwọn àkọsílẹ̀ èyí tí a kà yìí. Gẹ́gẹ́ bí a ti mọ ìgbé ayé Dáfídì jẹ́ jagunjagun èyí tí ọwọ́ rẹ̀ tó kún fún ẹ̀ṣẹ̀ ìpànìyàn. Àti ẹ̀rí kà sẹ́yìn àwọn ẹ̀ṣẹ̀ kan wà èyí tí Dáfídì ṣẹ̀. Dáfídì gba obìnrin olóbìnrin. Nígbà tó gba obìnrin tán tó gba aya rẹ̀ tán ó tún pa á. Dáfídì rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ọwọ́ rẹ̀ tó kún fún ẹ̀ṣẹ̀ lọ́pọ̀lọpọ̀, ẹ̀ṣẹ̀ ìpànìyàn. Ó rí ara rẹ̀ wípé òun ti ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ó wá láti inú ọkàn ìrẹ̀lẹ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run tó lè gbà á. Ó rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò ní ipá, tí ò sì ní agbára láti dáríji ara rẹ̀, tí ò ní agbára láti mú àwọn ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò. Ìdí nìyí tí arákùnrin Dáfídì tó fi ké pe Olúwa. Á wo àwọn ohun tó wà nínú ẹ̀bẹ̀ Dáfídì. Mo rí wípé ó jẹ́ ẹni ìrẹ̀lẹ̀.
ó máa ń tètè ṣe àkíyèsí ìwà ẹ̀ṣẹ̀ èyí tó bá ṣẹ̀, ó sì máa ń tètè béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Kì í ṣe àwọn ẹni tó jẹ́ pé wọ́n ò mọ àdámọ̀ tàbí wọ́n ò mọ ohun ẹ̀ṣẹ̀ èyí tí wọ́n ti ṣẹ̀, ṣùgbọ́n tí wọ́n máa wá àwáwí níwájú Olúwa. Dáfídì dá ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ̀, ó mọ̀ wípé apànìyàn lòun, ó mọ̀ wípé ọ̀nà òun ò ṣe déédéé pẹ̀lú Ọlọ́run, ó sì ti ara rẹ̀ bá níwájú Olúwa nítorí pé ó ṣetán láti ronúpìwàdà. Ó ti ara rẹ̀ bá níwájú Olúwa láti béèrè fún ọkàn titun. Mo tún ṣe àkíyèsí wípé Dáfídì mọ orísun àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀. Ó mọ̀ wípé láti inú ọkàn ni ẹ̀ṣẹ̀ ti ń wá. Ó mọ̀ wípé ẹ̀ṣẹ̀ bí àbámójútó ọkàn wa dáradára, tá ò pa mọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ọkàn wa máa jẹ́ ibi ibùgbé fún ẹ̀ṣẹ̀, nítorí pé gbogbo ẹ̀ṣẹ̀ pátá tí ènìyàn ń dá láti inú ọkàn ló ti ń wá. Ìdí nìyí tí ìwé Òwe orí 3 ẹsẹ̀ 24 tó fi sọ fún wa wípé kí a ṣe àkóso dáradára lórí ọkàn wa, nítorí pé láti inú rẹ̀ òun ni ìyè ló ti ń wá. Arákùnrin Dáfídì ó ṣe àdámọ̀ wípé láti inú ọkàn ni ẹ̀ṣẹ̀ òun ti ń wá. Ìdí nìyí tó fi sọ wípé dá ọkàn mímọ́ sí inú mi. Ó tẹ̀síwájú, ó rí i pé ẹ̀ṣẹ̀ ìpànìyàn ń bẹ ní ọwọ́ òun. Ní ẹsẹ̀ 14 yẹn, ó ní gbà mí ní ọwọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀. Èyí tó fi yé wa wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ èyí tí Dáfídì dá wọ̀nyí, ó sì ní ìdálẹ́bi nínú ọkàn rẹ̀. Ó sì rí wípé bí òun bá jẹ́wọ́ tí òun ò mú ìdálẹ́bi kúrò nínú ọkàn òun, ayé òun ò lè wà ní déédéé pẹ̀lú Ọlọ́run. A rí wípé ní ìgbà tí ènìyàn bá ń dá ẹ̀ṣẹ̀, ó máa ń sọ ọkàn ẹni di òkú. Ìdí nìyí tí arákùnrin yìí tó fi sọ nínú ẹsẹ̀ 10 yẹn, ó ní dá ọkàn mímọ́ sínú mi Olúwa, kí o sì fi ẹ̀mí ọ̀tun àti ẹ̀mí ìṣòótọ́ sínú mi. Ayé gbogbo tó bá ń gbé nínú ẹ̀ṣẹ̀, ayé yẹn ìgbé ayé òkú ló ń gbé, nítorí pé ojú Olúwa kò kí ń wo ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò sí ń gbọ́ igbe àwọn ẹlẹ́ṣẹ̀. Arákùnrin Dáfídì mọ̀ wípé ẹnikẹ́ni tó bá ń dá ẹ̀ṣẹ̀ wípé ọ̀tá Ọlọ́run ni. Arákùnrin Dáfídì ó rí wípé ní ìwọ̀n ìgbà tí ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ tó ṣe ń wà nínú ọkàn òun, ó rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tá Ọlọ́run. Ìdí nìyí tó fi sọ wípé má ṣe ta mí nù kúrò ní ọ̀dọ̀ rẹ, má sì ṣe gba ẹ̀mí mímọ́ rẹ kúrò ní ọwọ́ mi. Arákùnrin Dáfídì yìí ó rí ara rẹ̀ wípé nípa ti ẹran ara òun ò lè gbé ìgbé ayé mímọ́. Ìdí nìyí tó fi béèrè wípé má ṣe gba ẹ̀mí mímọ́ rẹ kúrò ní ọwọ́ mi. Ẹsẹ̀ 14 ó ní dá ayọ̀ ìgbàlà rẹ padà sínú mi. Èyí tó fi yé wa wípé bí ènìyàn bá ń gbé nínú ẹ̀ṣẹ̀, ayé ẹni bẹ́ẹ̀ ó kún fún ìbànújẹ́, nítorí pé kò sí ìgbà èyí tó rántí wípé òun ṣe ohun kan tí ò dáa, tí ọkàn rẹ̀ tí ò ní wà nínú ìpayà wípé ǹjẹ́ ìní rí àtúbọ̀tán ẹ̀ṣẹ̀ èyí tí mo dá wọ̀nyí. Arákùnrin Dáfídì ó tún rí wípé ní ìgbà tí ènìyàn bá ń dá ẹ̀ṣẹ̀, ọ̀nà ẹni bẹ́ẹ̀ kò kí wọn Olúwa. Ìdí yìí tó fi sọ nínú ẹsẹ̀ 13 yẹn wípé nígbà náà ni wọ́n máa kọ́ àwọn ẹlẹ́ṣẹ̀ ní ọ̀nà rẹ, àwọn ẹlẹ́ṣẹ̀ yóò sì máa yí padà sí ọ. Arákùnrin Dáfídì ó rí wípé bí Olúwa bá dáríjì òun, tí òun ní ìbàlẹ̀ ọkàn, tí òun ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, yóò lè ran òun lọ́wọ́ láti tún fi ọ̀rọ̀ Ọlọ́run kó àwọn ẹlòmíràn tó wà ní àyíká òun. Ó ní gbà mí lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀ Olúwa Ọlọ́run, ìwọ ni Ọlọ́run, òun ni olùgbàlà. Ní ìdẹ̀yìn ìgbà tó bá gbà mí lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀ tán, n ó máa fi orin kéde iṣẹ́ rere rẹ. Ẹsẹ̀ 15 ó ní Olúwa là mí ní ohùn, n ó sì ròyìn iṣẹ́ rẹ. Ayé tó bá ṣetán tó ṣetán láti kúrò nínú ẹ̀ṣẹ̀, tó ṣetán láti ní ìrònúpìwàdà nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, ọkàn náà ó jẹ́ ọkàn tó pinnu wípé òun ó di ohun èlò ní ọwọ́ Ọlọ́run. Èyí ni ohun tí a rí nínú ìgbé ayé Dáfídì. Ohun tí mò ń sọ náà ni wípé ìrònúpìwàdà
ẹ̀ṣẹ̀ èyí tí Dáfídì ní kò wá láti ètè rẹ̀ lásán. A rí kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló gbàgbọ́ wípé lóòótọ́ ẹlẹ́ṣẹ̀ ni òun, ṣùgbọ́n kò tí ì pinnu láti fi ọ̀nà ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀. Bí a bá sì tí ì pinnu láti fi ọ̀nà ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, eléyìí yóò tún ṣí àǹfààní sílẹ̀ fún aládìáyé láti tún lu ẹ̀rín ara wa láti tún padà sí ẹ̀ṣẹ̀, láti padà sínú ẹ̀ṣẹ̀ náà. Ìdí nìyí tí mo fi ń sọ fún wa lónìí wípé a nílò láti pinnu. Ní ìgbà tí a sì pinnu, a nílò láti jí ohun èlò ní ọwọ́ Ọlọ́run. Ní ìgbà tí a pinnu láti fi ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, a tún nílò láti pinnu láti jí ohun èlò ní ọwọ́ Ọlọ́run. Ohun tí mò ń sọ lónìí náà ni wípé arákùnrin Dáfídì ó jẹ́ ẹni ìrẹ̀lẹ̀. Kò ní ìgbéraga àyà. Ọ̀pọ̀lọpọ̀ á dá ẹ̀ṣẹ̀ tán, wọ́n á sì tún máa ṣe ìgbéraga àyà. Ọ̀pọ̀lọpọ̀ á dá ẹ̀ṣẹ̀ tán, wọ́n á tún máa fún ẹnu lórí ẹ̀ṣẹ̀ èyí tí wọ́n dá. Ṣùgbọ́n ọkàn yìí, èyí tí à ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ tí a pè ní Dáfídì yìí, ó rí ara rẹ̀ wípé ó rí ara rẹ̀ sílẹ̀. Èyí tó fi yé wa wípé ẹlẹ́ṣẹ̀ tó bá ṣe tán láti ronúpìwàdà, ó nílò láti rí ara rẹ̀ sílẹ̀. Ó nílò láti rí ara rẹ̀ wípé òun ò ní ipá láti gbé ìgbé ayé ìwà mímọ́. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí sí wa, òun náà ni wípé ǹjẹ́ àwa náà ṣe tán láti ronúpìwàdà àwọn ẹ̀ṣẹ̀ gbogbo èyí tó ń bẹ ní ọwọ́ wa. Ìwọ jẹ́ apànìyàn ni, ìwọ jẹ́ olè ni, ìwọ jẹ́ alágbèrè ni, ìwọ jẹ́ oníkanmọ́ọ̀kan ni, ìwọ jẹ́ ẹni tó máa ń fi ọ̀rọ̀ ẹ̀yìn bà tẹni jẹ́ ni. Ǹjẹ́ o ṣe tán láti ronúpìwàdà? Ọlọ́run pè wá sí àkíyèsí nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí wípé a nílò láti ronúpìwàdà, a nílò láti rí ọkàn wa sílẹ̀, a nílò láti wá sí ọ̀dọ̀ Ẹlẹ́dàá èyí tó lè gbà wá. Ǹjẹ́ àwa wà ní ilé bí a ti ń gbóhùn Ọlọ́run lẹ́nu mi, a sì ṣetán láti ronúpìwàdà ẹ̀ṣẹ̀ wa? Jẹ́ kí a di ojú wa, ká sì bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run alààyè sọ wípé Olúwa dáríjì mi, ràn mí lọ́wọ́ lówùúrọ̀ yìí Olúwa. Mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, mo sì ṣetán láti ronúpìwàdà àwọn ẹ̀ṣẹ̀ mi. Ṣùgbọ́n mo lè ran ara mi lọ́wọ́. Olúwa fi ẹ̀mí titun fi sínú mi, dá àyà titun sí inú mi, gbà mí kúrò lọ́wọ́ àwọn ẹ̀bi ẹ̀ṣẹ̀ èyí gbogbo èyí tó ń dààmú ọkàn mi. Rẹ́ àlàáfíà rẹ sínú ọkàn mi, kí o sì jẹ́ kí àlàáfíà rẹ kó ṣe àtọ̀ní ayé mi. Olúwa ògo ni fún orúkọ rẹ, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Olúwa ọ̀rọ̀ rẹ ló rán jáde ní àkókò yìí. Àwọn ènìyàn wọ̀nyí ń pinnu láti ronúpìwàdà pátápátá. Olúwa, mo béèrè fún orí ọ̀fẹ́ èyí tí mo fi ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lórúkọ Jésù. Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa. Olúwa ògo ni fún orúkọ rẹ, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, ilé iṣẹ́ ìránṣẹ́ èyí tí ọ̀rọ̀ yìí ti ń jáde ni a pè ní Seed of Life Television. Ẹ ó ṣe wá ní àǹfààní láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ yìí síwájú tí ẹ bá lè bá wa tẹ àwọn aago èyí tó wà ní ẹ̀gbẹ́ wa yìí. Aago àkọ́kọ́ ó wà fún láti fi ìbéèrè ránṣẹ́ wípé ẹ fẹ́ máa gbọ́ àwọn ọ̀rọ̀ yìí ní gbogbo ìgbà. Aago kejì òun ni yóò máa sọ fún wa ní àwọn ìgbà èyí tí ọ̀rọ̀ yìí tó bá ti ń jáde. Aago ìkẹta òun ni pé kí ẹ ràn wá lọ́wọ́ láti mú àwọn ọ̀rọ̀ yìí láti tún pín ká fún àwọn ẹlòmíràn. Ìkẹrin òun náà ni wípé ẹ lè bá wa sọ ohun èyí tí ẹ bá ṣe àkíyèsí nínú àwọn iṣẹ́ ìránṣẹ́ wọ̀nyí fún ìtẹ̀síwájú iléeṣẹ́ ìránṣẹ́ yìí. Mo gbàdúrà wípé bí ẹ ti ń ṣe léyìí, Ọlọ́run alààyè yóò rìn ayé yín lọ́wọ́. Ẹ ṣé púpọ̀.